wá rìsíìtì tí èlú tó fi fún mi lówó tó ti mú wá àti pẹtíṣọ̀n tó ní pé Lagata ó fún mi tèmi yáwó kiri nígbà tí mo yá owó ṣé àwọn tí mo yáwó lọ́wọ́ ẹ̀ ṣé mo sọ fún nǹkan tí mo fẹ́ fowó ṣe ṣé mo kò sí ẹni tí mo sọ fún. so ṣe ẹ̀ ń yáwó kọfí òun yáwó. Fábólé sọ pé lè tẹ̀ ń wá wà ń bẹ̀ ó ní ìsìkí ẹ̀ èwo ló mọ̀ tí mo wà lọ. ẹ dúró tọ́ wọ́n tiẹ̀ ti ṣe wọ́n ti download wọ́n ti sẹ̀lẹ̀ yẹn sí mi. tí la rí kókò màá rí full details ẹ̀ tẹ́lẹ̀ yóò bá pé how many minutes lè tán sẹ́ẹ̀dì sí mi 30 minutes gbẹ̀gbẹ̀rẹ̀ náà pé 30 minutes lélẹ̀. ẹ dúró tọ́lá nílé sọ mí òun yáwó mo rí pé iná fẹ́ ṣe nǹkan tí mo ṣe rí pé àmì mẹ́ńtọ̀ gidi èmi ni mò ń kọ́ yín èmi ni dáàdì yín ẹ̀yin náà fẹ́ ṣe give away 10,000 ìwọ náà wá ń tọrọ owó. I have the full okay thank you very much Faboni thank you. tọ́lá ní ìwọ náà já owó jẹ tó jẹ gbèsè mi ò yáwó rí níjọ́ mo ti wọnú justice for Mohbad mi ò yá £1 rí lọ́wọ́ èèyàn kan ẹni tó bá ní mo yáwó lọ́wọ́ òun kó bọ́ síta ẹni bá ní mo pe òun mo ní ẹ yá mi lówó mo dáràn àbí mo ti dáràn àbí mo fẹ́ fi sanwó lọ́yà ẹni kí wọ́n bọ́ síta. Tọ́lá nílé sọ mí yáwó òun yáwó nu justice tó bá jẹ́ pé mi ni ẹ máa pariwo ẹ̀yin lẹ̀ ń yáwó ṣe ráyè yín báyìí ẹ̀ ń yáwó ṣẹjọ́ lórí kéèsì tẹ́ gbà tó jẹ́ pé ń búlé àwọn èèyàn káàkiri ni kò wá tọ́ bí ṣọ̀gọ̀lú kò wá tọ́ bí Tọ́lá ní gbọ́kànṣọ́lẹ̀ lọ́kọ́ bá yọké ṣọ̀gọ̀lú kò wá tọ́ bí Tọ́lá ní gbọ́kànṣọ́lẹ̀ lọ́kọ́ yọké ṣọ̀gọ̀lú kò wá tọ́ bí Tọ́lá ní gbọ́kànṣọ́lẹ̀ lọ́kọ́ yọké ṣọ̀gọ̀lú kò wá tọ́ bí ó tọ́ àbí ò tọ́ bí ó tán ẹ̀jẹ̀ gbèsè bọ́ ọbẹ̀ ni ṣó tán gbogbo èmi ni kọfí o ṣó tán èmi ni àbí ẹ̀ ṣí èrè ṣó tán Lagata dá gbèsè sí lọ́rùn ṣó tán Lagata bá dá gbèsè sí lọ́rùn ṣó tán ẹ bá pàtẹ́wọ́ fún Lagata ẹ bá show some love fún Lagata ìjọ gbogbo ẹ bá show some love nígbà pé yóò kàwé ìyá ọ̀yọ́ ìwọ tó sọ pé Lagata ò kàwé ṣó ti rí báyìí náà if you go school if you no have sense you are nothing. If you go school, if you don't have sense, you are nothing. Show some love for Lagata. Lagata gbé kọfí sá eré, ó gbé ẹ sá eré, ó jẹ́ she try. Ó gbìyànjú. Ó lè fò láti United Kingdom, ó lọ sí London, ó lọ sí Germany, ó lọ gbé ẹgbó náà, ó try. Ẹ jẹ́ sáré gbọ́ ìtàn. Oya dáhùn. Nǹkan báyìí mo fẹ́ fowó ṣe. Àti mo lè yáwó yẹn tí mo lè ti lówó yẹn tán, mo lè dáwó padà fọlówó. Yáwó. Wọ́n yà kàn fi àánú níbi. Mo dẹ̀ mú owó tèmi lórí burúkú. Àwọn tí mo yá owó lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n mọ̀ kan tí mo fowó ṣe? Ó dáa fún ẹ. Tó o bá ti mú rìsíìtì, tó ní pé Lagata ó fẹ́ mi ní pẹtíṣọ̀n ni wọ́n á wówó kiri tí máa ń fi. Ṣé Lagata ò fẹ́ pẹtíṣọ̀n ló tún parọ́? Idán gangan Lagata ò tí kó gbogbo evidence jáde ń bì báyìí. Ṣé Lagata ò àbí evidence tí Lagata kó síta ni? Ṣé ẹ rí i pé Lagata pẹtíṣọ̀n àbí kò pẹtíṣọ̀n ẹ̀? Lagata gbé sáré àbí òṣè tún máa bú Lagata. Are you all seeing it or you don't see it? Are you all seeing it? Harry, but I'm seeing evidence you are. Evidence is there outside. Everywhere, evidence is outside there. Go and check it out. If you don't see it, go to Faboni. Follow Faboni for more details. Sanwó lọ́yà kò ní ṣe. I'm telling you, kò ní ṣe. Ṣé ìjà tẹ́lẹ̀ fẹ́ parí lánàá lélẹ̀? Ṣé ìjà yín ṣe fẹ́ parí ìyá tó ti bú?
ṣó máa wá ní kí wọn náà má bínú ni àgbà lára Tọ́lá ní lóhùn wá peace ìgbé bẹ̀ẹ̀ tó ń wá peace lọ́dọ̀ tiwa báyìí o ó lóhùn wá peace Tọ́lá ní lóhùn wá peace kan fún now African television kó sì bọ́ bí báyìí African television. And that includes the life of Mohbad. To what extent that 2026 should be the year of vengeance, the year of revelation, the year of defeating the enemies of Mohbad. Now, my keynote to this platform today, and I will drop with all due respect, like you said, I'm a visitor. And actually, I'm a visitor everywhere I go. First, I want to acknowledge the host for bringing me up. You know, I'm not usually here. I travel to every platform, listen in the background, and I have maybe 1 or 3 platforms that I will go up and feel comfortable. So I want to thank you for bringing me up. This is the first platform that I'm visiting in 2026. This is the first time people will hear me in 2026 regarding Mohbad. And I want to say to you all, there is a big injustice that is happening. Started at the end of 2025. And if you all don't do something about it, I don't want us to regret that Baba Mohbad, yes, I'm not his fan, most of you know the history, but I will not stand and witness injustice against anybody, whether friend, foe. If you call me your enemy, it doesn't matter, but as long as injustice is being meted out to you, I will stand against that injustice. I want you all to shield Joseph Aloba. I want you all to shield Joseph Aloba against the attacks of Latisne and the likes of Paparano. I want to encourage you with whatever resource, whatever means you have, to defend that man and to make sure that his intellectual property is not being taken advantage of, to make sure that Latisne is brought to book. I'm saying this from a point of love of justice, not because I love Joseph Aloba, not because I want to be his friend, but because I know the history of what happened between Joseph Aloba and Latisne, and I've heard Latisne on Paparano planning to kill the inspiration of that man, and that is why I came up when that lady was talking about inspiration being killed. African television, orí ẹ̀ ti dàrú, ó ti ya wèrè, nígbà tó ti tẹ káàkiri gbogbo orí platform, ó ti ka àbùkù káàkiri, ó lé ò bá, ó fà kò tóra wọn, ó dúdú pàbó ló já sí, ó wá fẹ́ fàbọ̀ wá fẹ́ èmi, orí ẹ̀ ti dàrú African television, Larry, ó ní ṣoríire, ó ní láyọ̀. So èmi ló wá fẹ́ fi cascos. Kí ló mọ̀ nípa music? What do you know about music? You know nothing about music. Oh, mọ̀ anything nípa music. Jẹ́ ká ṣì máa bá lọ ná. Mo kàn ní kí kó o lè mọ̀ pé ìwọ olórí burúkú èèyàn ni ẹ́. Because nígbà tó ti tẹ́ káàkiri, ó ti kàbùkù, ó ti lulẹ̀, ó ti lé ò bá káàkiri last year. Òun èmi ló wá wò pé ẹ fẹ́ fi parí ìjà, ẹ fẹ́ fi gángọ̀. Ẹ máa bọ̀ ẹbẹ́ mi náà bẹ́ẹ̀ ìbò wà lé ẹ mọ̀ pé mo gbọ́ agbọ́n má gbọ́ tán ni mo gbọ́n ó ní mo gbọ́n agọ̀ má gọ̀jú ní mo gọ̀ ó ní mo gọ̀ ṣẹ́tìrì ṣẹ́wárà gọ̀dù bàbá gọ̀ǹdù ó ní tí bá gọ̀ kí ṣe pé mi ò gbọ́n rárá ó nẹ́ni tó dẹ̀gbọ́n ó ní láti gọ̀ síbì kan
mi ò ní fi tijú láàyè mi kárùn alára ló ń gbáraga tó ní gbá bá ti pẹ́ ààrẹ làkú. ọmọ aráyé àpègbà ẹ ní pàǹtí ọ̀rẹ́ pọ́nṣẹ́ ilé kọ́ ọmọ aráyé lè mẹ́pọ́nlé torí tó bá bàjẹ́ kálukú máa fẹ̀yìn rìn lọ ẹ bá mi bẹ̀. ṣé ń gbọ́ o tẹ bá máa gbéyàn lọ sí court tẹ bá máa legally èèyàn ẹ máa ní evidence tẹ fẹ́ fi legally èèyàn ṣẹ́ni tó jump wọnú studio mi without legally assignment lè fẹ́ legally deal with orí yìí ti dàrú ẹ bá mi bẹ̀. ẹ fẹ́ polówó mi ni mo láìkì kéèsì yẹn ẹ jẹ́ kó lọ fà ó ti yín ẹ fẹ́ polówó mi máa fi yín trend ni mo fẹ́ fi yín trend ẹni tó yẹ kó tó fẹ́ legally mi tó yẹ kó legally kó tó jump to another person's studio ṣé ọ̀dẹ̀lẹ̀ pè mí àbí ẹ fẹ́ jẹ́ kí n trend ni mo ti ṣe tán mo ti ready ó ti yé yín nǹkan tó ẹ bá fẹ́ bá mi pò mo wà ń lé mo fẹ́ wò kó tẹ́ máa bá mi pò ẹ tí bàbá Mohbad káyé ẹ̀ bàjẹ́ dáadáa tìbẹ́ online tẹ wà tẹ́ ti lè máa lẹ́nu náà ni online tẹ wà tẹ́ ti tì táyé ẹ̀ ti bàjẹ́ lélẹ́yìí online tẹ wà tẹ́ ti tì tẹ́ fi lé olóore jìnnà sí kálàánú fi jìnnà sí bàbá Mohbad lónìí lónìí tó jẹ́ pé àwọn olóore ẹ̀ ti dọ̀tá ẹ̀ online tẹ wà tẹ́ ti ba ayé ẹ̀jẹ̀ náà ni ẹ tó wọ́n máa ba ayé ẹ̀jẹ̀ lọ bóyá ẹrù pọ́dẹ̀ lẹ́ni tẹ́ ń bá dì o ẹgbẹ́ mi náà gan lé mo ti gbọ́ yín. And mistreated him till he died. This is the beginning of molesting, harassing, intimidating, and abusing Joseph Aloba. You want me to stand up, fight against this? I know a whole lot more than I could tell you, but like you said, I'm a visitor, and like Baba said, please let the whites take my word seriously. African TV, I don't understand. You and I, we had our differences in the past, but I don't understand that you are a so, ó ti ẹ̀rọ pé ẹ̀gbọ́n àti ẹ̀ ti jà tẹ́lẹ̀tẹ́lẹ̀, èmi lè wá bẹ́ẹ̀ fi cascos. Ó mọ̀ pé wọ́n àti ẹ̀ ti jà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ̀ ti ya wèrè, ẹ̀ ń ṣe èrè. Ẹ lọ ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe mo wà lé. Ẹni tí tẹ́ bá fẹ́ ṣe ní kẹ́ ẹ ṣe mo wà lé. Ẹ ti gbọ́? Ẹni tí tẹ́ bá fẹ́ ṣe òun ní kẹ́ ẹ ṣe. Mo wà lé fún yín. Mi ì ní nǹkan tí mo wà hide. Nǹkan tó bá wà lọ́wọ́ yín ni kẹ́ ẹ gbé síta. Nǹkan tó wà lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ ẹ gbé síta. Mi ò ní anything tí mo hide. Ó ti yé yín. Kò sówó kan tí mo jẹ bàbá Mohbad. Because mi ò pa mi ò gba £1 nínú owó ẹ̀. Òun ló sì jẹ mí lówó. Mi rẹ̀ nídìí ẹ̀. Mo ti káàtì ẹ̀ sínú lọ́ọ̀sì mi ò ṣe ń ṣe. Mi ò ṣe ń gamble. Are you getting my point? Mo ti káàtì bàbá Mohbad sínú lọ́ọ̀sì mi. It's part of my loss. I'm the one that introduced Lati to Baba. I know everything. If you have got how they started. If you have got the time, I can take permission from the Can you tell us the impact of the phone African television ó ń ṣí èrè pé o sọ pé wọ́n lo introduce bàbá Mohbad sí èmi ìwọ lo introduce bàbá Mohbad sí èmi o ti ń ṣí èrè o ti ya wèrè èmi ò mọ̀ ẹ́ true bàbá Mohbad àwọn irọ́ tó ń pa mo fẹ́ break down èmi ò mọ̀ ẹ́ true bàbá Mohbad I know bàbá Mohbad true bíntín ló lọ ní mo ránṣẹ́ pé kó lọ gba nọ́mbà bàbá Mohbad I know bàbá Mohbad true bíntín woman rights fighter àbí kí ló pe ẹ̀ bíntín ni mo mọ̀ bá ló jẹ́ kí n mọ̀ bàbá Mohbad I know bàbá Mohbad true bíntín not you àwọn irọ́ number 1 yẹn. About this whole saga, please, thank you. Maybe I've got it back. Okay. This is what I'm going to do. This is what I'm going to do. I'm going to give you bullet points on the things I've read like this, the things he talked about, and the things that I know are fallacies and injustice. Number 1, Latisne. After that, before you go on, please, can anybody still record this, please? And probably share it with me. Anybody on the comment section, can you please record this?
and share it later. Please, thank you. Okay, the first point of introduction. The day we went to Baba's house, the day of David Fadile's birthday, that was after the inquest was cancelled. We decided to meet at Joseph Aloba's house. That was the day they gave me cocoa and everybody cocoa. Latisne called Binti Laye. Binti Laye gave me the phone and said somebody wanted to talk to me. And it turned out to be Latisne, who was pleading that I should let Baba go and sing in his African television. Orí ẹ̀ dàrú. Irọ́ tó ń pa, èmi máa break irọ́ ẹ̀. Èmi àti ò discuss music bàbá. Èmi àti ń ṣe music lọ. Kó lórí burúkú ààrẹ tó kọ́ mi. Àti ń ṣe music lọ pẹ̀lú Bíntín. Kó lórí burúkú ààrẹ kó tó kọ́ mi. Ìgbà yẹn ló gbé 10 million scam olè tó fẹ́ jà Wùnmí. Tó sọ pé tí Wùnmí bá lè ṣe DNA test wàá fún ní 10 million. Ìgbà yẹn ló gbé jáde. Olórí burúkú ara ẹ̀ àti ń ṣe music lọ kí o tó dé. Èmi àti bàbá Mohbad àti ní agreement. Ó ti sọ pé òun máa lọ sí ilé mi ní Sango. Are you getting it? So èmi àti ẹ̀mí ò gba permission lọ́wọ́ ẹ̀ rárá àti rárá. Ó ti yẹ o kàn sọ pé o máa lọ bá wọn. O náà gbọ́ pa music tí bàbá fẹ́ ṣe. Ó wá ti torí pé wà á ti dé ọjà Vengeance ẹ fẹ́ fi mí parí ìjà ó wá ń pa irọ́. Ó ní o máa lọ sí Sango. Ẹ máa gbọ́ o báwo ló ṣe wá dé Sango nígbà tó jẹ́ pé nígbà tèmi àti bàbá Mohbad ti bẹ̀rẹ̀ orin kí ló lọ ṣe Sango. Ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ gbogbo ẹ o. Ẹ máa gbọ́ gbogbo ẹ o. studio. And I told him, Baba cannot be singing at this time because it will be an embarrassment and I do not want Baba to be embarrassed. He pleaded that it will just be a rehearsal and Baba had convinced me. Olórí burúkú ni èmi àti òjò sọ̀rọ̀ tó ń sọ yìí. Bíntí wà láyé Bíntí ò tí kú. Ó ti yẹyin Bíntí dẹ̀ ti sọ láìmọye ìgbà lórí bí báyìí. Ta ló rántí? Ẹni bá rántí kẹjọ kẹ bá mi páàkì ẹ̀ bọ̀. Very well, sir. Rántí, sir. Very well. Yóò lè bá mi kí bàbá mi ti ṣe ṣàlàyé. Give details to tó mọ̀. Ní ọjọ́ yẹn wà lórí bíbá yìí, Bíntí sọ wípé òun lòun líǹkì, in fact ó sọ lórí live show ẹ̀ kan rí, wípé òun lòun líǹkì bàbá Mohbad àti olórí ẹbí papọ̀. Ó sọ wípé ọjọ́ táwọn ń record, àwọn ti wà ní studio òun gbọ́dọ̀ ń júwe bí Larry Koko ṣe dé studio fún wọn láti wá bá wọn bẹ́ẹ̀ sàkọsí pé wọ́n jọ débẹ̀. So nǹkan tí mo kàn lè rántí tí mo lè pick nìyẹn, but Bíntí was here that day and he said that, sir. I can pick those two things, sir. Bíntí ló máa ń wá sórí platform yìí. Bíntí la máa ń rán lọ sí corona inquest during that time. Bíntí ló mú bàbá Mohbad. Bíntí dàbí spokesperson mi ní during that time. Òun ló bá bàbá Mohbad sọ pé ìgbà yẹn bàbá Mohbad lọ ṣe orin kan. Orin yẹn kò jó wọn wọ studio ṣe wọ́n kàn ṣe bí acapella. Orin yẹn go viral nígbà yẹn. So orin yẹn ni mo rí ni mo wò pé irú orin tí bàbá yìí lọ́ọ̀kan mo dẹ̀ lè bá ṣe orin yìí dáadáa o. Orin yẹn ni wọ́n sẹ́ndì sí mi. Bíntí gan ló sẹ́ndì orin yẹn sí mi. Orin yẹn tó ṣe nínú ṣọ́ọ̀ṣì báyìí ẹni bá kọ́kọ́ rántí orin tí bàbá Mohbad kọ́kọ́ lọ ṣe orin yẹn ni mo rí ni wọ́n sẹ́ndì sí mi. Mo fi ní bàbá èmi dẹ̀ ní studio ṣé ẹ lè lọ rìkọ́ọ̀dù orin yìí ní studio ọ̀dọ̀ mi kẹ́ perfect ẹ̀ dáadáa. Ó dẹ̀ lóhùn ò ní problem. Nígbà tí olórí burúkú tó lọ jẹ kókò olórí burúkú Larry tó lọ jẹ kókò èmi àti ò sọ̀rọ̀ akànkíra ni lórí 10 million títí tiẹ̀ ni mo bá a sọ. Èmi àti òjò sọ̀rọ̀ bàbá Mohbad rárá pé èmi àti irọ́ tó ń pa yìí ó fẹ́ fi mí kaskọ́ọ̀sì ni mo dẹ̀ wá lé fún yín.
that he loves to sing as a hobby. And I want Baba, don't go and sing anywhere for promotion, for campaign, or music entertainment. So this Latisne pleaded, and he would do passport for Baba because that was the only condition I gave him. I said, to back to my passport for Baba. He told me to speak against all this mischief in the music kingdom. Ṣàgbọ́ olórí burúkú ni ẹ́. Èmi àti òtúnjọ sọ̀rọ̀ páálí bàbá pé mo máa ṣe páálí fún bàbá. Irọ́ ló pa. Nígbà tó sọ pé kémi ṣe páálí, olórí burúkú ara ẹ̀ wọ́n kọ́ ló sọ pé ó fẹ́ mánéèjì ẹ̀. Ṣé èmi ni máa ṣe páálí tí wọ́n mánéèjì bàbá Mohbad? Ẹgbọ́n báwo nìyẹn ṣe possible? Ìwọ ló mánéèjì ẹ̀ ló sọ pé ó máa mánéèjì ẹ̀ ló jẹ́ mánéjà fún. So èmi ni wọ́n wá bá ẹ sọ̀rọ̀ páálí, ọ̀rọ̀ páálí ò tiẹ̀ tí ì wọ̀. A ti ṣe orin tán, a ti perfect orin kí n tó sọ fún bàbá Mohbad pé màá ṣe páálí fún un. Ọ̀rọ̀ páálí ò tiẹ̀ tí ì wọ̀ rárá, olórí burúkú bọ̀bọ̀ yìí pa pẹpẹ ẹ̀rọ. Èmi ló ń parọ́ fún lọ́dọ̀ àwọn olórí burúkú ẹgbẹ́ ẹ ti ṣí èrè. So that was my plan. Part of the so-called MOU to Odaro was Baba traveling abroad, educating young artists, producers, talking about how his son entered the third contract, how he fought out, and everything. So we had a plan to take Joseph Aloba globally to represent music industry, injustice, and all that. So Baton Baby, when he started pleading, and I said, okay, listen, as long as you know, he's just using your studio for practice. So Baba convinced me clearly that, it's like an artist. Ó ní wọ́n lo studio tèmi fún practice. Ṣé rí pé bọ̀bọ̀ ìparọ́ ó dẹ̀ lọ join ní wọn níbi tí wọ́n ti ń kọrin? Ṣé practice ni wọ́n ṣe nígbà tó lọ bẹ̀? Èmi ò tiẹ̀ hold ilẹ̀, mi ò hold ilẹ̀ explanation no much. Mo kàn máa answer ẹ̀ ní mi ò lè stress mind mi nítorí yín. Ẹ̀yin kọ́, mi ò lè dára mi láàmú nítorí yín láéláé. Ẹ lè fún mi ní pressure. Ẹ fún mi pressure bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ṣéèkì mi rárá. Ṣèbí mo ń drag bàbá Mohbad. Kájọ máa drag ara wa lọ. Legal tẹ́ bá fẹ́ gbé mi lọ court kẹ́ gbé mi lọ court. Bóyá mo fòògùn fa bàbá Mohbad wọ studio mi ni. Ẹ bá ṣàlàyé fún mi. Bóyá mo fòògùn fa ni. Bóyá mo lo bojúbojú àbí mo tàn wọ studio. Ẹ sọ jẹ́ pé ojoojúmọ́ ló ń pè mí alpha pé báwo ni mo ń ṣe máa lọ sí studio. Bóyá kò ti ready fún studio kó tó lọ, bóyá mo fòògùn fa lọ studio ni, ẹ ṣàlàyé fún mi. Tẹnu orí yín ò pè ní. Likes to paint. Sometimes painting will give you relief if you're going through bad moments. So I related with that. Okay, maybe this man naturally just wants to sing. Now I give the permission to Baba. Ṣé ẹ rí ẹ̀mọ́ ọkọ̀ tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ ń gbọ́ kínní ìtìmá lè dáhùn sí. Mi ò lè stress ara mi nítorí àwọn people yìí. No, because wọn ò lọ́pọlọ. Àgàgé lè tó pẹ̀lẹ́ l'African television yìí. Olórí burúkú aláyé bàjẹ́ ni ẹ́. O ò lọ́pọlọ. Máa kọ gbọ́, mi ò hold ní explanation. Nǹkan tẹ́ bá fẹ́ ṣe ni kẹ́ lọ ṣe. Nǹkan tẹ́mi náà bá dẹ̀ fẹ́ ṣe ni kí n ṣe. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti nǹkan tẹ́ bá fẹ́ ṣe, òun ni kẹ́ lọ ṣe. Nǹkan tẹ́mi náà bá fẹ́ ṣe, òun ni màá ṣe. Go to the studio, go and sing. So the first thing was he agreed to give Baba passport. That was the only thing he was offering us. And the singing was for free. There was no money, no price, no agreement. So don't parole ṣe passport fún Baba. Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ? Ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́? No agreement. Yes, saying there. Nothing will give you relief if you're going through bad moments. So I related with that. Okay, maybe this man naturally just wants to sing. Now I give the permission to Baba. Go to the studio, go and sing. So the first thing was he agreed to give Baba passport. That was the only thing he was offering us. And the singing was for free. There was no money, no price, no agreement. Ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́? Ẹ lọ́dọ̀ kí lè wá fẹ́ bá mi pò náà? Kí lè wá fẹ́ bá mi pò? Kí lè wá ń bá mi pa?
léka fún? Ṣé mo bá bàbá yín lágrímẹ́ǹtì ni? Ṣé mo bá ní àdéhùn wípé màá kọ́lé fún, màá ra mọ́tò fún? Ṣé mo ní màá change bàtà ẹsẹ̀, aṣọ tí mo change lọ́rùn ẹ̀ gan, ǹjẹ́ mo promise ẹ̀ pé màá change ẹ̀? Páálí tí mo ṣe fún, ǹjẹ́ mo promise ẹ̀ pé màá ṣe fún kí tó máa tó ayé ẹ̀ ṣe? Ìwọ tó jẹ́ mánéjà, kí ló ṣe láyé bàbá Mohbad níwọ̀nba tẹ́mi fi manage ẹ̀? Ìwọ̀nba tẹ́mi fi manage ẹ̀ òun ló achieve gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí. Ìgbà tí wọ́n fi manage ẹ̀ during tí wọ́n ń gbé káàkiri, kí ni achievement tí bàbá Mohbad tó achieve? Yàmi lóhùn African television, because short time lèmi náà fi manage ẹ̀, short time ni wọ́n náà fi manage ẹ̀, but during that time tí wọ́n fi manage ẹ̀ yẹn, kí ni achievement tí bàbá Mohbad lè tọ́ka sí nínú ayé ẹ̀ wípé nǹkan báyìí ló ṣe fóun ju agreement tó lọ sign wípé wàá máa gba 70-30. So kí lẹ wá ń bá mi fà ń gbà tẹ sọ lẹ́nu ara yín wípé no agreement, no nothing, ó kàn wọnú studio, ó kàn kọrin ni, òun ni. Was Baba traveling abroad, educating young artists, producers, talking about how his son entered the that contract, how he fought out and everything. So we had a plan to take Joseph Aloba globally to represent music industry, injustice and all that. So Baton Bemi, when he started pleading, and I said, okay, listen, as long as you know, he's just using your studio for practice. Tori Baba convinced me clearly that, it's like an artist who likes to paint. Sometimes painting will give you relief if you're going through bad moments. So I related with that. Okay, maybe this man naturally just wants to sing. Now, and I gave the permission to Baba, go to the studio, go and sing. So the first thing was he agreed to give Baba passport. That was the only thing he was offering us. And the singing was for free. There was no money, no price, no agreement. So don't passport from Baba here. That was the only opportunity for Baba to go there and sing. And he begged us. He pleaded. Don't say no agreement. We want you. Baba does not hold that man. Ẹ̀gbọ́n, ṣé mo ní bàbá Mohbad jẹ mí lówó? Ẹ jọ̀ọ́, ẹ̀yin comment section, ǹjẹ́ ẹ gbọ́ lẹ́nu pé mo ní bàbá Mohbad jẹ mí lówó? Èmi ni mo náwó lé bàbá Mohbad lórí. So báwo ni bàbá Mohbad ṣe fẹ́ jẹ mí lówó? Kí ni mo tà fún bàbá Mohbad? Ṣé rí pé ẹ̀mọ̀jà tẹ fẹ́ bá mi jà? Ẹ̀yin gan ẹ̀ tí mọ orú ìjà tó yẹ kẹ́ ẹ bá mi jà, because ẹ̀ lẹ́fídẹ́ǹsì tẹ fẹ́ fi bá mi jà. Tẹ́ ẹ kò yé yín bẹ́ẹ̀ ṣe fẹ́ bá mi jà, because no evidence tẹ fẹ́ fi bá mi jà. Kò sí evidence tẹ lè fi bá mi jà. Ibi tẹ́mi fi gbọ́n jù yín lọ, ordinary weather mi, evidence tẹ lè fi bá mi jà. Bẹ́ẹ̀ gbé mi lọ kóòtù gan-an, wọ́n máa lé wa bọ́ta ń kóòtù ni. Because bí n ṣe máa ṣánwó lọ ni, mi ò ní create file fún yín, because mi ò ní file against yín. Ní file lọ́dọ̀ mi nínú company mi, ní file. So tí n bá gbé mi lọ kóòtù gan, bí n ṣe máa ṣánwó lọ lélẹ́yìí. Tádájọ́ bá bẹ̀rẹ̀, màá ní mi ò mọ reason why tí mo fi wá bí báyìí. Màá ní mi ò mọ reason why tí mo fi wá bí ni. Wọ́n kàn ní wọ́n gbé mi lọ court. Mi ò ní reason tí mo fi wá bí. Ẹ̀yin náà lẹ máa rojọ́. Ẹ̀yin náà lẹ dẹ̀ tún máa jẹ̀bi. Wàhálà mi ò ní create single paper. Abala paper ẹyọkan báyìí, mi ò ní create ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ gbé mi lọ court, máa ṣánwó lọ kóòtù ni, àbí representative mi ó máa ṣánwó lọ kóòtù ni. Mi ò ní mú anything because no case lọ́rọ̀ yín. Ìtorí ẹ̀ lẹ̀ ṣe mọ orú ìjà tó yẹ kẹ́ ẹ jà. Wọ́n náà gbọ́ nǹkan tó sọ, ẹ̀yin lẹ̀ ń rojọ́, ẹ̀yin lẹ̀ ń jẹ̀bi. Àbẹ́ ẹ̀gbọ́n ni, ẹ̀yin lẹ̀ ń rojọ́ fúnra yín, ẹ̀yin lẹ̀ ń jẹ̀bi. Ẹ continue. Anything you agree to do something for free. Náà ìgbà tí bàbá á lọ síbẹ̀. Ìgbà tí bàbá lọ sí studio. Ó ní mo agree láti ṣe for free. Ṣé mo wá ní kí bàbá Mohbad wá sanwó ni?
nítorí pé orin yẹn orin mi ni èmi mo di orin nǹkan tá à ń fà nìyẹn ó yẹ mi ò ní bàbá Mohbad jẹ mí lówó mi ò ní ìdówó mi ò jẹ bàbá Mohbad lówó mo jẹ bàbá Mohbad ní owó òun gbogbo ò jẹ mí lówó a jẹra wa lówó nǹkan aládéhùn kò jẹ mí lówó èmi náà jẹ lówó nǹkan tá à ń fà nìyẹn mi ì ní bàbá Mohbad jẹ mí lówó ṣé mo talé fún ni àbí mo rẹ́ǹtì stúdíò mi fún àbí stúdíò mi ló ti ń ṣorin ẹ̀ kò jẹ mí lówó èmi náà ò jẹ lówó báńbá sì la wà ká má pàdé mọ́ ká má jọ ríra mọ́ ká má jọ jókòó mọ́ ká má jọ pàdé mọ́ kó ní kálukú máa lọ́ lọ ẹ̀ make I dey my day make e dey in day day your day make I dey my day dúró sórí ọwọ́ ẹ tó bá dẹ̀ ló fẹ́ fà legally tẹ́lẹ̀ fẹ́ fà you can go ahead bí ṣe máa ṣọwọ́ lọ kóòtù common cd ẹyọkọ báyìí mi ò ní mú dání ìkọ̀ no case lọ́rọ̀ yìí màá dẹ̀ máa sọ́nu court mi ò mọ reason why tí mo fi wá bí I don't know why I'm here mi ò ní náwó lọ́ọ̀yà gan mi ò ní ìdí lọ́ọ̀yà fúnra ara mi ni máa sọ̀rọ̀ irú yín mi ò lè waste £1 kí n waste àdúró owó bẹ́ẹ̀ lórí bàbá Mohbad ìgbà tí wọ́n ń pariwo pálí mo wá ṣe pálí fún bàbá Mohbad àbí mi ì ṣe pálí fún mo ṣe pálí fún náà ṣé mi ò try ni so ìwọ̀nba tí wọ́n fi manage náwó sí nǹkan tó ṣe láyé bàbá Mohbad ṣebí tí mo ṣe láyé ẹ̀ lẹ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí mo ṣe láyé ẹ̀ òun lẹ́ ń sọ lọ́wọ́ báyìí ìbò oore tí mo dẹ̀ ṣe fún kò ní tálẹ̀ kò ní kalẹ̀ mọ́ lọ́wọ́ oore tí mo ti ṣe fún kò ní bá kalẹ̀ kó ní kálukú máa lọ́ ń lo ẹ̀. Pay less. Mr. African TV for this charity. God bless you, sir. Happy New Year. Thank you. There is more. For me 5 minutes and I'll leave you guys to have this weapon to defend Baba. Now, when I went to the studio, I now told the engineers, because they were young boys, they look like. Ẹ ká sọ ẹ̀gbọ́n mi, mo kí gbogbo ilé, mo kí gbogbo comment section, mo kí gbogbo ilé aláyọ̀, oníbàjẹ́ fún alágbọ̀rọ̀ lọ́hùn. Larry Isamoje, Larry kílórúkọ ẹ̀ náà. Larry Book. Pè ní 70-30 jàre, pè ní 70-30. Tẹ̀lé pé fún ẹ̀mẹ́. Larry Omodia. Larry Coke. Larry Omodia. I am just appealing to you here. Don't drag Olorebi to your madness, please. I am begging you. Because I don't really have to come and refresh and rephrase all what we have talked about, exposing you from October 2023 to 2024. Ejo, Mr. Larry, leave Olorebi alone. We all know who signed MOU 70-30. We still have the documents, and we have all the antecedents that you've been, we don't have to revisit all those things. It's 2026. There's no need for you to go and gang fight and say you want to defend Baba. Baba that you yourself have destroyed. Baba that you have done a lot of things. You went to court with Baba. But because Papariano said to their fight, don't inherit anybody's enemy. Don't use morality to be part of your shenanigans. I'm begging you, sir. It's not a warning, no. I'm begging you, sir. Am I a show? Maybe one day we'll have a show. And then I go with evidence, Jadi. At our voice in, but the Baba sorrow. But 70-30. Penalty. Am I a to Parazuri in your There's no need for you to get carried away and start using morality to cover the Ejo. Mr. Larry, I'm begging you, sir. Please, this is from that. Emma, stop, Chibe. Ejo. After I leave, about to one try that I'm a daddy for you. I'm a daddy for you. And I'm a daddy, I'm out to show you. But you know, sorry, I'm that. But she go where I'm out to be daddy, I'm out to she. And we don't have to do that. Am I carry the way, Joe, please? I better the answer.
àti ẹ̀yẹ́ kẹsàrẹ́ sọ́lẹ̀ mo kí pro panelists and the commenters. Tẹ́ bá rí lánàá yẹn máa yí wọ́n sì kọ́ shark ó ti ẹ̀ ń tíra láti kò jẹ́ kí shark sọ̀rọ̀ rárá níbi tí máa ń larí kókó yìí tó burú dé shark tẹ̀ fẹ́ máa tíra láti tíra láti sọ pé okay it's between both of you pé òun kò yẹ kó máa sọ̀rọ̀ báyìí tẹ́ bá rí bó ṣe ń takò shark no kò tí ì jẹ́ kí máa yẹn sọ shark ó wà straightforward lánàá yẹn former than God pẹ̀lú yín but lárí òfun lọ́rọ̀ sọ lárí tẹ́ bá rí kí tí mo send sí yẹn àti mo rí torí mo screen record wọn tí mo send sí yín tẹ́ bá listen sí kíní yẹn rárá rí òfun máa yẹn lọ́rọ̀ sọ rárá títí ẹ̀rọ mọ̀ pé fẹ́ jáàsì wèrè burúkú yẹn nǹkan tó ń bàjẹ́ báyìí nìyẹn máa ń wá ìyẹn kan hélì ẹ̀ ní ló ń fún un ní clapping hands ló ń pàtẹ́wọ́ ló ń ṣe gbá ló ń ṣàwò so nǹkan tó ní kò fẹ́ sọ ni pé ẹ má jẹ́ kí máa yẹn kó ẹ kàn sọ díẹ̀ ní ọ̀rọ̀ yẹn ìyẹn má rí tí. àwọn náà gbọ́ nǹkan tí mo sọ pé mi ò ní stress ara mi lórí ọ̀rọ̀ wọn mi ò ní stress. of course òun ló kọ́ mi tẹ́fí. wọn evidence tó fẹ́ fi bá mi jà inú mi dùn nǹkan tí mo fẹ́ gbọ́ lẹ́nu lòun náà ti sọ yìí eléyìí is evidence tèmi ní lọ́wọ́ ayé pé mi ò sign anything I don't have agreement anything mi ò sọ pé mo máa fún ẹ lówó mi ò sọ pé mo máa ra bàtà fún ẹ mi ò sọ pé mo máa jẹ́ ìdígèlè ọ̀run ẹ bẹ́ẹ̀ wọn bá tí mo ṣe gan mi ò sọ pé màá ṣe kí n tó ṣe that's my point no agreement no nothing so kí ló fẹ́ bá mi fà. èmi lè confam yẹn ni pé nígbà tí bàbá tó sọ fún mi fáwọn fẹ́ lọ kọrin nígbà yẹn that was in 2023 October èmi àti jẹ́ ọ̀kan tó ń pè ní Vegetable Island àjọba bàbá sọ̀rọ̀ rìkọ́dì ẹ̀ náà wà nílẹ̀ o a lè sọ fún bàbá pé no ẹ má lọ kọrin pé kí lè fẹ́ káwọn èèyàn máa sọ nǹkan kan bẹ́ẹ̀ gbàgbé bàbá wa lọ kọrin tán bàbá wa ń fún mi feedback nǹkan tí Larry Koko ṣe bó ṣe wá bó ṣe gbọ́kadà wá tó ṣe kinní kan bàbá never said you sign any contract the only person bàbá said sign contract with him was African Television mo dẹ̀ bí lọ bàbá pé bàbá ṣe ẹ̀ka àwọn nǹkan tẹ́nìkẹ́ sign yìí bàbá láwọn ò kà á wọ́n ní borí wá ní lẹ́tà tẹ sign wá nǹkan document tẹ sign copy ti yín kọ́ ẹni ẹ ó wà lọ́wọ́ bàbá yẹn kò tiẹ̀ yí pé wọ́n gbà yẹn bí ṣe ginger bàbá nìyẹn pé bàbá ẹjọ́ right now ọwọ́ ẹni tó wà yẹn ẹjọ́ lọ gbà kẹ́ send ẹ̀ sí mi ìgbà tí bàbá wa send ẹ̀ sí mi mo wá ka content inú agreement yẹn ibẹ̀ yẹn mo fi fariwo ta pé and lọ́yà yẹn David Fadile yẹn náà gbà yẹn ó ti wọnú African TV ọjọ́ kò lẹ́yìn papọ̀ at that time kò ní lọ́yà kò ní African TV ò ní lọ́yà bàbá yẹn náà ló kó sí lórí pé yìí kan tá a máa rí lélẹ́yìí ayé máa kún lélẹ́yìí nǹkan kan so ìyẹn náà wọ́n á gbà bọ̀dẹ̀ fún bàbá ìgbà yẹn ló fi sọ síbẹ̀ pé bàbá should not grant any interview should not talk to anybody should not ṣe kíní kan should not ṣe gbá should not ṣàwò ìgbà yẹn ni mo fi wá get in touch sí Oríyọmí Hamzat Ìbàdàn a fi bẹ̀ wọ́n pé táwọn iná wọn fẹ́ dá sí ọ̀rọ̀ justice yìí mọ́ ẹ ṣàgbọ́ wa council MOU yìí because they were legally binded so ibo wa ni èyí ti jáde pé sign document pẹ̀lú bàbá. bí a ò sí náà lòun náà sọ yìnyẹn mo ṣe ń sọ pé ńgbà tẹ́ ń bá mi jà tíwọ náà dẹ̀ ń sọ lórí show tó ń sọ̀rọ̀ wípé mi ò sign agreement mi ò sọ kò jẹ́ ní agreement only money agreement no nothing. olórí ẹbí sá ẹ jẹ́ kí n sọ díẹ̀ sí inú ọ̀rọ̀ yẹn sá òkè sí ò bá yé African TV torí mo mọ̀ wípé kò yí sí àtijọ́ àti mo máa ń sọ̀yàn di wèrè tí ò lọ́pọlọ lẹ́yìn ṣe rí ọ̀rọ̀ stúdíò yìí láàrin olórí ẹbí àti bàbá ó dàbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tán bímọ bàbá lè dúró bí ìyàwó kí olórí ẹbí dúró bí ọkọ ṣẹrúrin tó wà láàrin wọn lọmọ tán bí ẹ lè yọwọ́ bàbá kúrò ẹ lè yọwọ́ olórí ẹbí kúrò kò sí bí ilé yẹn ṣe lè túká kí ilé yẹn túká ìyá tó bímọ ló bímọ ẹ bàbá tó bímọ náà ló bímọ ẹ are you getting me sir? inú studio yìí wọ́n ti wá record orin you had a say nínú orin a say
90% say nínú orin you have it sir. Bàbá náà ní say nínú orin yìí sà nínú nǹkan tí African TV fúnra rẹ̀ ń sọ jáde tá à ń gbọ́ yìí ẹ ti ná owó bàbá ò nà kọ́bọ̀ ẹ tún ti ná owó láti fi gba passport fún bàbá yìí lórí orin yìí náà bàbá ò nà kọ́bọ̀ even lára àwọn ráìtì tí bàbá ní ẹ̀yin tó fi ń náwó láti fi rà á gan mọ́ wọn lọ́wọ́ tọ́lẹ̀ ń gbà á tí wọn ò sọ nǹkan kan ó wá dì sí i ẹ wá jáde ẹ wá sọ wípé kinní kan òun fẹ́ lọ síbi kinní kan òun fẹ́ lọ síbi kinní kan any court of law wo náà fẹ́ gbé lọ lọ́la náà fẹ́ sọ wípé láti sílẹ̀ ò ní sí lórí orin any court of law wo lẹ fẹ́ gbé ìyàwó àti ọkọ lọ lọ́la náà fẹ́ sọ fún yín pé ó yá o from this kinní kan o àti sọ pé bàbá yìí ìkọ́ ló lọ́mọ o ìyá ìkọ́ ló lọ́mọ o nígbà tí DNA prove ẹ̀ wípé àwọn méjèèjì ló lọ́mọ eléyìí sì àti ẹ̀wájà fún DNA bàbá àgírí wípé ọ̀dọ́ láti sílẹ̀ lòun ti lọ produce orin that tells you wípé wọ́n ní say nínú ẹ̀ ọjọ́ níní àti ìkọ́lẹ̀jù kan lọ it can never be 50-50 ẹni tó ní studio ẹni tó provide gbogbo equipment pátápátá tó sọ gbogbo owó àwọn tó yẹ kó sọ so what are you saying in African TV what are you saying. Láti sinẹ́ kàrọ̀ ṣé o ti gbàgbé lásìkò tó ti gbàgbé lásìkò lójú gbogbo èèyàn 1 point something tó ń béèrè question lọ́wọ́ bàbá ṣé mo gbowó lọ́wọ́ yín ó ní no ṣé mo bá yín side agreement lórí platform ẹ̀ ó ní no ṣebí ṣó yẹn ṣì wá ẹ́ play now ó ti gbàgbé ní gbogbo aláwọ̀ abẹ́ náà tó ń béèrè question lọ́wọ́ bàbá tó dẹ̀ ń jẹ́ lóhùn no ṣé mo bá yín sign ó ní no ṣé mo gbowó ó ní no mi mẹ́rin tó kọ́ ti ṣó yẹn ò bẹ̀ ṣó yẹn ṣì máa wà náà. Òkìkí ló wà nígbà mọ́mí láìpọ̀ ó sì à bọ́dà láti ó tún yí repeat ẹ̀ lórí platform kan fẹ́ of recent now. mo ní yẹn lọ́wọ́ 2 weeks ago ó yí repeat ẹ̀ náà. nǹkan tó wá béèrè lọ́wọ́ ẹ̀ níjọ́ yẹn sí bàbá mo ní kọ́ṣọ́ láti béèrè. ẹ jọ bàbá ṣé mo gba owó lọ́wọ́ yín ó ní no ṣé mo bá yín sign agreement ó ní no. ilé yóò ti sọ fún rẹ̀ náà ní last year. ẹjọ́ wo ni wọ́n ká sí gbogbo bẹ́ẹ̀ rò ló fẹ́ gbé láìsọ lórí ẹbí kó lórí orin yẹn wọ́n jọ ṣé ni fáwọn ìwọ gbogbo African TV ló ní sè lórí orin táwọn méjèèjì sọ̀rọ̀ lé lórí tọ́lórí ẹbí bá lóun ò fẹ́ kọ́ play orin kò fẹ́ kọ́ play ẹ̀ náà nìyẹn ọ̀nà táwọn méjèèjì bá jọ padà sí orí tébù tọ́jọ́ sí tọ́jọ́ jókòó pé ó yá ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí agreement gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì so ẹjọ́ wo ló fẹ́ wá rò tó fẹ́ nullify agreement tó yẹ kó wà láàrin wọn what are you saying ó dẹ̀ ló kàwé wà á kò wá English ló lọ study ní school ṣé linguistics yẹn ni wà á kò máa sọ òyìnbó kan kàwé ò ní brain tó lè apply nínú ẹ̀ ṣé ìbò nìkan ló wá sọ ń bí ni. onílé òṣèlú ìjọba ti ń sọ ìbò ní ìṣòwò ti lọ school nìyẹn ibi tí èmi lọ ti ẹ̀kọ́ nìyẹn. òyìnbó ò ní lọ́kọ̀ọ́ it's from I think it's from Edo State so right pé wọ́n máa ń sọ àwọn pidgin òṣì kan bẹ́ẹ̀ that's not where I'm going ibi tẹ̀mí lọ ni pé nǹkan tó ń ṣe ni pé ipe ẹ lọ give submission lórí Papariano yẹn tí òun kò gba ti Papariano tó ti orú òun kò gba ti Papariano láti bí ìsibẹ̀ yẹn tó bá kókó lọ pa Papariano níbi 20 meters síbi tó bá wà tọ́jọ́ wà kò ní mú Papariano dé 1 meter tó máa fi bẹ́ Papariano. ṣé ti lè mi gan bí n ṣe bojú ẹ̀jẹ̀ yẹn kó ṣì ń ka lára tìlẹ̀ lónìí nǹkan tó ṣe fẹ́ gbá revenge fẹ́mi tó rò pé eléyìí lòun fẹ́ fi bá mi jà eléyìí ó ti dead on arrival lélẹ̀ dead on arrival ti yẹn. òun lè mọ̀ ṣe fẹ́ kẹ ọ̀rọ̀ ẹ̀ kẹ̀dẹ̀ ẹjọ́ ṣáà lè sọ̀rọ̀ fún 5 minutes ìjọ kẹ̀dẹ̀ lọ́lọ́ ẹjọ́ tó wà ní 5 minutes péré náà ní ẹjọ́ jíjá láti ọ̀rá láti. ló ń gbọ́ yín. ṣe rí ẹ̀sìn tí wèrè ó ṣe ni kò ní jẹ́ kó kú ní kékeré kò ṣe nǹkan tẹ́ fẹ́. ta ló mú ìsún wọn tó mo rí pé wọ́n mìk mí nìsín ṣe rí bàbá mo sọ lórí ọ̀dọ̀ Papariano níjọ́ kan náà ibi ó yẹ kí bàbá Mohbad pé kó wá sọ́dọ̀ ìgbó wá bẹ̀rẹ̀ àwọn wèrè kẹ́ wà ní ọ̀dà gbáà tí wọ́n ń sọ̀rọ̀ náà nìyẹn
àti smeta ò bá mọ dákọ yín lórí platform àwọn èèyàn níwá wọn ò ní fọ́lù àwọn ò ní wá sórí program àwọn láti wá máa wù wọ́n fẹ́ mọ fi wá fọ́lù àìní. Mo sọ pé àwọn tó ń tẹ́ lórí ọ̀rọ̀ táwọn ń sọ yẹn ni torí pé owó bẹ́ẹ̀ bí ẹ̀jẹ̀ sọ pé bàbá Mohbad ò jẹ mí lówó bàbá Mohbad sì tún jẹ lówó torí gbogbo nǹkan tẹ́ ẹ ná pátá kò sí bàbá Mohbad ò ná 1 cent ẹ̀yin lẹ́ ná gbogbo owó díẹ̀ ọjà tẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ rà ní gbèsè gbé ọjà gbèsè ni torí pé téèyàn bá sọ pé ẹ fẹ́ tajà tọ́jà bá kùtà tó lọ́jà rẹ̀ kùtà àwọn tí ń tẹ̀lé tẹ́lẹ̀ sọ pé kíní wọ́n fẹ́ mọ fi wá bọ́ọ̀lù àyẹ̀yẹ́ òní láti mọ dá wọn lóhùn kì í sàwọn tẹ̀lé mọ dá lóhùn. Ẹni burúkú àwọn wèrè wọ́n máa ń wẹ́ ní kúra ní ẹni táyẹ̀ bá ti bàjẹ́ ní máa ń wẹ́ ní kúra ní. Ẹ̀yin ẹ̀sẹ̀ kí ni o ẹ̀sẹ̀ bíbọ́ ṣe bí aláìgbọ́ àwọn tí ó mọ àwa tá à ń dá wọn yóò mọ dá wọn lóhùn torí bá mọ̀ yí pé nǹkan tí wọ́n sọ nǹkan tí ò ráìtì kò sí ilé ẹjọ́ tẹ̀lé jọ lọ tẹ́lẹ̀ gbé ń lọ tẹ́lẹ̀ gbá wọn lọ wọ́n jẹ̀bi bọ́ bẹ́ẹ̀ kódà tẹ́ bá tún kéde fún pé wọ́n tún bá ẹ lórúkọ jẹ́ wọ́n tún sanwó tọ́ràn torí bẹ́ẹ̀ jọ ní àgbímẹ́ǹtì kankan. Ẹ ṣe kó àwọn ọmọ rẹ̀ ṣe ẹ ṣe sá. Àwọn ọ̀rọ̀ tó ti sọ báyìí ní ìsinmi ẹni tí ó bá ti sọ̀rọ̀ kó tó wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n. All right, ẹ ṣe gọ́sà. Thank you. Káyọ̀dé CPN ayẹ́kẹ́lẹ́ yẹn sọ̀rọ̀ padà wá ẹ tó wà lókè. Káyọ̀dé. Bá kásán ẹ̀kọ́ rẹ̀. Wọlé àbí New Year. Bọ́dá láti ṣẹ́rí Africa TV wà relevant kò yẹ kẹ́ ẹ respond sọ̀rọ̀ ẹ̀ rárá. Secondly, gbórí lè ṣe sọ́lá náà ẹgbẹ́ ní ká fi ṣe ṣó lóòótọ́. Ọkàn mi ní pé mo rò pé bóyá ẹ máa pátì ni. Bàbá kankan Joseph Aloba yẹn ló yẹ kẹ́ ẹ máa dá lóhùn. Africa TV ò ṣèyàn tẹ́lẹ̀ máa dá lóhùn. Ó kéré sí yín, ó bìtì níwájú Ọlọ́run àti èèyàn. Kò ń ṣe ẹni tó yẹ kẹ́ ẹ dá lóhùn kẹ́ ẹ respond sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀. Ọ̀rọ̀ rúnrún lọ̀rọ̀ ẹ̀, ọ̀rọ̀ ìgbẹ́ lọ̀rọ̀ ẹ̀. Òun ṣé kò lè máa wá fi 2026 kó wá fẹ́ fi pa ní January. Ó dùn mí kan pé ẹ respond sí kan. Ó yẹ kẹ́ ẹ dá sọ́wọ́. Ẹ máa ṣe wípé ẹ gbọ́. Ẹ máa gbọ́, ẹ máa ṣe wípé ẹ gbọ́. Bàbá yẹn lè kẹ́ ẹ dá lọ padà. Wọ́n lè máa bọ́ orúkọ mi jẹ́ kí n ṣe bí pọ́ǹpù. No, ilé ẹ̀sìn ẹ̀ mú mọ̀. Bàbá yẹn ló yẹ kẹ́ ẹ dá lóhùn. Africa TV kẹ́ ẹ pàtì. Kò ń ṣèyàn kó wà relevant mọ́. Kò wà relevant. Ṣé bàbá sùn ẹ̀? Ṣé kò kẹ́ bàbá sọ 50,000 fún? Kò yẹ kẹ́ ẹ dá lóhùn rárá. Ẹ fi sílẹ̀. Ọ̀dẹ̀ ni òpònú ni. Ẹ fi sílẹ̀ because ẹni bá ní kẹ́ ẹ gbé gbèsè ní ti gbèsè sí. Ó yẹ kẹ́ petition kẹ́ ẹ sùn ẹ̀.